juya jeku. Omi umowo ule ja emo juya jeja. Ijesu mowo ule mi emo juya. Dori mi owe. Awe mi. Ọba tó wà ní Èkìtì ní Adó, kí ni orúkọ àkọlé ọba náà, kí ló fi ń pè wọ́n? Ìgbòho Kazeem. Ẹ mọ̀ pé wọ́n sọ fún pé Kenny stop, mi ò like kò ní down. So yẹn stubborn ni àbí? Lóòótọ́ ni. So apá abi tó ń ti Stubborn ni. Apá abo lẹ́yìn ti stubborn. Gbogbo ọ̀nà ló fi stubborn. Gbogbo nǹkan ló wá ṣe tó wọ́n á ń bully mi, but you know, àsìpé mo jẹ́ gbọ́n ẹ̀. Àsìpá Kẹ́hìndé. Kẹ́hìndé. So mi kì í àbúrò mi mo kàn máa máa gbójú. But nǹkan tó ṣe tó dùn mọ́ mi nínú jù. Òun ti ojoojúmọ́ ló máa ń fẹ́ mi ní gift. Bẹ́ẹ̀ bí tí mo ṣe wáyé, mi fún ní gift. Bọ́jọ́ tí bá yàjà fún ní gift. Gbogbo gift tó ti fún mi láti jọ jẹ́, ó máa borí gbogbo gift. Ẹ máa ní ẹ̀rọ wọn pé torí pé ẹjọ́ celebrity ẹ̀ fẹ́ máa ṣiṣẹ́ ilé. Ṣé lẹ́lẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ fẹ́ máa kọ́ ọmọkùnrin lé láàárọ̀ tó bá ti jí? Ó dẹ̀ jẹ́ kí kọ́kọ́ bí yín, èló ni owó tẹ́ gbà tó pọ̀ jù? Gbà tó pọ̀ jù 500. Ó ti ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. 500. Least gbà mí wọ́n yẹn 800k. Bọ́lá ń bá yà ṣe tó bá wo stress mi máa go through by. Àwọn àti band member wá jókòó sí ti ran wọ́n jọ ṣe calculation. Mo gbọ́ 2.kìíní million. Ṣé máa wọ́n tó yẹn ni? Èmi mọ̀. If they ask me why I dey rejoice, I go tell them say na you dey always make my life glorious. Okay. If they ask me say who dey give me joy, I go tell them say na you dey always give me my happiness. Tó bá ń bi mí kí ló ń fún mi ní dùnnú yẹn, mo máa jẹ́ kó mọ̀ pé bàbá lókè ló mú dùnnú wá. Ó ti fi mí ṣe mọ́lẹ̀ tó ń tàn. Fọ́mọ aráyé rí o, màmá jẹ́ ẹ ọmọ aráyé kò rí mọ̀lẹ́ mi pa. Let's go. If not for Jesus, where I for don dey, where I for don be, where I for don be. Your love is so great, unconditional love. You are for me, Abba Father. Jesus, worthy is your name. Alágbàwí ẹ̀dá o, ọ̀mọ̀ràn tó mọyún ìgbín ní karahun. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà lòdì sójú amóhùnmáwòrán yín fún ẹ̀yin tí ẹ ṣẹ̀dé àwa náà ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ bá mi wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò mo ní àárín àwọn èwe ni mo lọ a gbọ́dọ̀ mọ̀ báwo làwọn èwe ṣe ń ṣe tíṣẹ́ yìí tí ò fi dàrú ibo náà tiẹ̀ ti nífẹ̀ẹ́ iṣẹ́ báwo níṣẹ́ yìí gan ṣe wọlé sí wọn lára torí ta bá rí àwọn ọ̀dọ́ wa àti àwọn èwe wa tó ń ṣe nǹkan tí ó yẹ káwọn àgbàlagbà máa ṣe tàbí táwọn àgbàlagbà ń ṣe èèyàn fẹ́ lè máa ní ṣe pé ìyá àgbà ló padà wá àbí ṣe pé bàbá àgbà ló padà wá tẹ́ ń wá bí tẹ́ fẹ́ sá sí tó bá yẹ pé bíbá ilẹ̀ lọ fara pẹ́ sí ẹ̀yin wa lórí ètò ẹ bá mi kí glorious twins ṣe wà dáadáa. Oh my god okay jẹ́ kí n kọ́kọ́ wò ná Táyé dà Kẹ́hìndé dà. Mi ni Táyé mi ni Kẹ́hìndé. So Akẹ́hìndé gbẹ̀gbọ́n. Ká sọ bẹ́ẹ̀ ẹ̀yin ò gbà. Òun ò kí ń gbà ní so ti gbà báyìí. Kí ló dá kí ló mú ẹ̀yin gbà? Mo ṣáwọn pé lọ́jọ́ kan mi ò lè jẹ́ lówó kó sọ pé òun fẹ́ gbà padà àṣpàṣẹ Akẹ́hìndé gbẹ̀gbọ́n. Okay Akẹ́hìndé gbẹ̀gbọ́n ṣé ìrẹ́jẹ ò sínú fọ́tò as you post na so you go show. Àbí mo ti gbà pé òun lẹ́gbọ́n mi sí i. Àgbàdẹ máa ń gbà. Bọ̀ kò lè béèrè owó tẹ́ bá jẹ ṣáà o. Exactly. Bó ṣe wà náà ni ó dá glorious twins níbo ni ẹ̀bùn yìí ti wá ṣé a máa sọ pé ẹ̀bùn àmútọ̀run wà ní tí dádì àti mọ́mì tí wọ́n bá yín polish ẹ̀
tí wọ́n bomi rin àbí ẹ̀bùn tẹ́yin gangan discover pé a dẹ̀ lè ṣe kíní o ó dẹ̀ jẹ́ ká gbọ́ orin méjì gbọ́ orin mẹ́ta gbọ́ orin mẹ́rin a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe. Ẹ ká sọ pé Akẹ́yìndé ló ṣáájú èmi náà ti rí Akẹ́yìndé gbẹ̀gbọ́n lóòótọ́. Ẹ ká sọ pé ẹ̀bùn àtọ̀runwá ni àti ìgbà tí jogún lọ́wọ́ àwọn òbí wa. Yes, àwọn òbí wa náà máa ń kọrin. So àwọn òbí wa lọ build wa dé ibi tá wà yìí. Àti ìrànlọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run náà wà nínú gbogbo ẹ̀. Dádì mọ́mì gospel ló ń kọ àbí mọ́mì nìkan ló ń kọrin àbí dádì nìkan ló ń kọrin àbáwọn méjèèjì. Àwọn méjèèjì ló ń kọrin. Àwọn àti wọn bí ẹ̀yin náà sínú orin bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mà. So ìgbà tán wá rí pé ẹlẹ́bùn Glorious Twins ọdún wo gan lẹ́wà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin fáwọn èèyàn pé wọ́n mọ̀ pé ńgbà mi irú àwa báyìí bathroom láti ti wá ti máa ń kọrin ẹ̀yin máa kíá ẹ̀ máa wọrí bọ̀ irú àwa ta wà ń bathroom yìí ọjọ́ kan àwa náà máa wò pé ṣé mo kàn tiẹ̀ lè jáde sí gbangba kí n kàn tiẹ̀ kọrin fáwọn èèyàn ọdún wo lẹ́yìn bẹ̀rẹ̀. 9 years going to 10 years. La bẹ̀rẹ̀ professionally pé okay o orin tí ẹ̀bùn tọ́lọ́run fi jogún fún wa yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lónípẹ̀rọ láti máa fi yìn a ṣe fẹ́ pé 10. Ẹ ti ọdún mẹ́wàá ẹ ṣe fẹ́ pé ọdún mẹ́wàá lẹ ti bẹ̀rẹ̀ sí ní fi gbowó pé a ti ń ṣiṣẹ́ yìí wọ́n ti ń fún wa lówó. Bẹ́ẹ̀ni. Nítorí bá ti ń kọ professionally náà tó ti ń gbowó sí náà ni ó dẹ̀ jẹ́ kí n kọ́kọ́ bí yín èló ni owó tẹ́ gbà tó pọ̀ jù pé ṣáwa náà ni Ọlọ́run ti ń dá lọ́lá báyìí. Ṣàgbà tó pọ̀ jù 500. 500 ó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. 500. Least gbà mí wọ́n yẹn 800k. Bọ́lá bá yà ṣe ìjọba ti wá náà. A jẹ́ pé iṣẹ́ ìyá lè sọ pé no going back ẹ lè padà sẹ́yìn díẹ̀. Iṣẹ́ Ọlọ́run no going back. Kódà ta ló máa ń compose ta ló ń gbèrin ṣe pé lóòótọ́ ìyàwó pé òkè èèyàn kan ló lóhùn tó lọ sókè jù èèyàn kan lè lẹ́bùn tábà ní ká woru P-Square bó tiẹ̀ jẹ́ pé orin ayé làwọn kọ èèyàn kan á ní èmi ni mò ń kọ sílẹ̀ èèyàn kan á ní èmi ni mò ń fohùn kọ ẹnìkejì á gbé báwo lẹ ṣe ń yànnà náà báwo lẹ ṣe ń tò. Àwọn méjì náà la máa ń compose Ọlọ́run fún wa ṣe. Èmi ni mo máa ń lead. She's a lead singer. She's the lead singer Kẹ́hìndé ti padà gbẹ̀gbọ́n lead singer Ọlọ́run fún níyẹn àmọ́ kì í ṣe ibi tí gbèsè o. Okay, lead singer ṣé Kenny ti kọrin kan rí tẹ́ láìkí ẹ̀ tẹ́ ò pé ó ṣe gbé orin bẹ́ẹ̀ yẹn ibo adúrógbó ló ti gbé yẹn náà ṣe má tiẹ̀ ń jà sáwọn nǹkan yìí ṣó máa ń jẹ́ nǹkan tẹ́ máa ń ní ikùn sínú pé bó ṣe gbé orin yẹn ò dá lẹ́ẹ̀kan yẹn ó yẹ kó gbé díẹ̀ báyìí báwo lẹ ṣe ń jà báwo lẹ ṣe ń parí ẹ̀ torí àwọn èèyàn máa sọ pé àwọn ìbejì kan ò ń jà mo dẹ̀ ní rọ ni. Àwọn máa jà o. Ẹ má jà gan àbí díẹ̀. Gbọ́dọ̀ pa aṣáà máa ń jà ìjà olè ẹ̀ lè bá wà là fúnra wa náà máa bára wa ṣeré padà. So àwọn tó bá dẹ̀ jẹ́ nípa ti orin Ọlọ́run fún wa ní ẹ̀mí sùúrù because it is iṣẹ́ Ọlọ́run ní ìmísí látọ̀dọ̀ Ọlọ́run so tó bá ti di nípa orin Ọlọ́run máa fún wa ní ẹ̀mí sùúrù tó bá kọ àwọn orin kan tí mo rò pé Kẹ́hìndé omi láìkọ̀rọ̀ tó fi sí bíbá yìí á ti rò pé ìwọ náà mọ́rọ̀ wà tọ́rọ̀ yẹn ò bá tún ṣe kíní a máa lọ gbé báwọn parents wa pé mọ́mí o dáàdi o nǹkan báyìí la ṣe báwo ni àṣìṣe àwọn náà máa lè tó ràn wá lọ́wọ́ lórí ẹ̀. tó ẹ ń padà gbà fúnra yín tó ó dáa wá jẹ́ ká wo báwo lẹ ṣe manage talent mo rí pé àsíá iléèwé lẹ ṣì wà ẹ ṣì ń lọ iléèwé school wà demanding talent náà wọ́n ní ìdí yín pé ẹ wá kọrin bíbà ẹ̀yin gangan la fẹ́ ẹlòmíì àti ẹ̀ máa dáṣà pé ẹ má wọrí ẹ fún wa ń dé títí yín àmọ́ báwo lẹ ṣe ń ṣe pẹ̀lú school. Àti ẹ̀ ti ṣetán náà. Okay. Ṣetán secondary school. Ká tó ṣetán Ọlọ́run fún wa ṣètò a kì í jẹ́ kí iṣẹ́ orin kó dí iṣẹ́ ilé ìwé lọ́wọ́. So tó bá jẹ́ pé ṣé orin tó lówó tó gbilẹ̀ tẹ̀dẹ̀ fẹ́ ṣe exam ṣe ẹ ní bá principal sọ̀rọ̀. Kò tó bá jẹ́ pé exam mímu ò tiẹ̀ lè jẹ́ ká gbà principal wa kò ní gbà wọn ò tiẹ̀ lè gbà mímu ò tiẹ̀ lè gbà ká jáde pé a ní exam no matter how big that money is mímu lè gbà kẹta bá ní kò possible. So ìyẹn ni pé ó dá ẹ gbọ́dọ̀ kàwé so big picture university iléèwé ẹ̀kọ́ gíga kí lẹ fẹ́ kà kí lẹ fẹ́ ṣe music náà ni àbí any different course àbí same course lẹ fẹ́ ṣe. Course tèmi fẹ́ lọ fún lọ́ọ̀ mo fẹ́ lọ fún. Títí dá oníkálùkù tí mo ní junction yìí course tèmi fẹ́ lọ fún ni mo gbọ́ law ẹ̀yin kọ́. Theatre arts. Wọ́n dá fún ẹmọ tó pa mí lẹ́rìn torí pé tó bá di time kan náà àwọn èèyàn mọ̀ pé Glorious Twins lóòótọ́ wọ́n ti ní ìpínyà tó jẹ́ wípé ìgbéga ló fẹ́ fún wọn torí tí law bá ń ṣe law tí theatre tẹ́yìn bá fi style dáràn ẹ̀mọ̀ ẹ̀ ti pé Kẹ́hìndé pé ẹ ló wá o mo ti sọ̀rọ̀ tí bọ̀dá kan o.
Ọlọ́run jẹ́ ká rí rẹ̀ ṣùgbọ́n lọ́nà kan àbí méjì náà á máa ràn mí lọ́wọ́. Ó dà ẹ jẹ́ ká wá wò báyìí ṣé mọ̀ pé ẹni tó fẹ́ ká lọ amòfin làwọn ìgbà tẹ́yìn òde ṣọlọ́pàá agbófinró kan amòfin kan kò bá tiẹ̀ dùn mọ́ bí wọ́n pẹ̀yìn ṣọlọ́pàá táwọn wá ṣe lọ ṣé mọ̀ pé nákọ́láàbò ó dà ẹ jẹ́ ká wá wò tá bá sọ pé bóyá irú ẹ̀yin ń sìn gẹ́gẹ́ bí theatre artist tẹ́ ti gba iṣẹ́ ṣẹlẹ̀ wọn pa àwọn ní theatre wọ́n máa sọ pé wọ́n bàjẹ́ ńgbà míì wọ́n lè gba iṣẹ́ mẹ́rin pé iṣẹ́ 5 wà á lọ wọ́n wá wọ́ọ̀dì yín ṣé ẹ máa pe Kẹ́hìndé sí. Lákọ̀ọ́kọ́ náà mi ò rí nǹkan tó máa jẹ́ kó gba iṣẹ́ tó ò ní padà ṣe tó bá ti mọ̀ pé ó ti jókè don't even collect it at all but tí irú nǹkan báyẹn bá wá padà wáyé tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa tí mo wá wọ́n torí pé ìkejì mi jẹ́ lọ́ọ̀yà o mo fẹ́ wá lo influence pé ó jẹ́ lọ́ọ̀yà yẹn ẹ̀rọ kọ̀ọ̀kan ṣẹ̀gbọ́n wọn máa jẹ́ mi náà so mi kàkà kí n pè kejì mi kó wá rescue mi ní jẹ́ kí irú ẹ̀ wáyà tọ̀. But in the case tó bá wáyé kí lẹ feel pé ìkejì yẹn àkọ́kọ́ sọ. Ó máa bú mi ó máa bú mi ó máa bú mi gan ó dẹ̀ máa dùn mí. Pé ẹ padà sáàbù sí lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe máa bá mi find solution. Ọ̀dà ṣé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti wà tó yẹ pé ẹ̀yin lẹ mọ̀ pé àmọ́ ti fuck up àmọ́ jẹ́ ń gbé lọ bá Kẹ́hìndé a ní solution. Ẹ gist mi. Kí tẹ̀lé sílẹ̀ yẹn. Nǹkan kan ṣàṣẹlẹ̀ ṣá Kẹ́hìndé dẹ̀ ní pé kí n má ṣe. Ní ìkejì mi ó máa ń tètè bóyá ó máa ń tètè predict. Táíwò má ṣe kinní yìí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Táíwò má ṣe kinní nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ àbí like wọ́n sí dànjàre wọ́n jẹ́ prophetess mi. Mo sílẹ̀ kinní ẹ̀ kejì mo ní pé nǹkan tó sọ pé ó máa ṣẹlẹ̀ yẹn ló máa ṣẹlẹ̀ àgbẹ̀ mo ti bẹ̀rù kejì mi o tó bá sọ pé kí n má ṣe kinní yìí wọ́n bí mi là kí n ṣe. Tó bá ní ẹ má jáde. Wọ́n bí mi là kí n jáde pé Táíwò tó bá jáde yà nǹkan báyìí máa ṣe la tó bá jáde mímì máa sọ̀rọ̀ tó bá ṣe kinní kan mímì. There was a day a jáde só ti rẹ̀ wá a tún wá fi ọ̀lẹ kun àwọn ohun movie nínú ilé àtúnú ilé ṣe bẹ́ẹ̀ mi dẹ̀ ti sùn dáàdì mi dẹ̀ sí nílé Kẹ́hìndé ní Táíwò mo dẹ̀ fi pé mẹ́mi máa jí sí jẹ́ sáré túnú ilé ṣe owó tí mo tún wá rántí pé ó ní pé kí n má ṣe kinní kan jọkọ̀ báyìí mo dẹ̀ ṣe pam mo pa TV yẹn sáré lọ ṣe bá ṣiṣẹ́ tó gbélé báyìí tí mo dá ilẹ̀ ẹ̀nu báyìí ní ẹ̀mí ṣe jí nìyẹn. Àkíkà. Ọkọ̀ mi balẹ̀ ẹ̀yọ́ mi ti já lórí ìyá mi lọ́jọ́ yìí if not ṣé màá ní ẹ̀rọ akpẹ́tẹ̀rẹ́ pẹ́ jẹ́sẹ̀ lórí tí ẹ fẹ́ máa ṣiṣẹ́ ilé ṣé lẹ́lẹ́kùn gbọ́dọ̀ ṣẹlẹ̀ fẹ́ máa kọ́ ọmọkàn yín láàárọ̀ tó bá ti jí. But for that thing mo appreciate kejì mo fún kìíní. Tábánikà wo tí Kẹ́hìndé bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí o àmọ́ mọ́mì irú èèyàn lè sọ pé ìyá tó bí yín jẹ́ torí nínú ọ̀rọ̀ yín mo rí pé discipline ṣì wà ìbẹ̀rù yẹn náà ṣì wà. Ọgbọ́dọ̀ wà wọ́n ọ̀rọ̀ àpò jẹ́ celebrity doesn't mean she don't have that self-discipline. No. Mo dẹ̀ notice pé ara grandma mi ni wọ́n mi ti kọ́ kìíní yẹn tí grandma bọ́lá bá ṣe dàgbà tó bá jagun mọ́ ẹlẹ́ẹ̀kan ẹ̀yẹ́ máa kọ́kọ́ láàrin. That woman. So wọ́n mi jẹ́ nǹkan tó yẹ pé wọn kì í lóòótọ́ wọn ní ayé ìsinyìí mímí máa sọ pé ayé tẹ̀yìn wá ó dáa wọn kì í jẹ́ ǹdẹ́ kó máa fi iṣẹ́ choke èèyàn no and at the same time torí pé wọ́n fẹ́ jẹ́ kó live life ẹ pé okay at this century náà wà nínú line táwọn èèyàn ṣe wà at the same time tó máa wọnú ayé jù má dẹ̀ wà too relax. So she is godly she has that self-discipline and gbogbo nǹkan máa ń work pẹ̀lú time mẹ́rin pé 8:30 agbọ́dọ̀ dé báyìí 7 o'clock agbọ́dọ̀ no she is very very time conscious. Ṣáwọn lọ manage yín. Yes. Àbáwọn àti daddy. Àwọn àti daddy. My daddy is just this kind of person that àwọn ní backbone àwọn gangan ní roots. Nípínlẹ̀ ṣe. Yes. Ọmọ olúbo ní. Èkìtì. Kí la ó ti ṣe yí sí o. Èkìtì kété. Àti rohun àmúwá o. Èkìtì kété. Texture voice yẹn yàtọ̀. I think she's singing on a tenor soprano. Soprano. Kí lẹ́yìn kan alto treble. Okay. Ó yẹ kọrin Èkìtì kan fún mi. Ẹ gbèrin àbẹ́ ẹ̀ ní gbèrin. Kí ló dé tẹ̀ náà wọ́ bẹ́ẹ̀ yẹn? Ọwọ́ wọn ní agbára wa. Olè mi o àwẹ̀ mi, olè mi o jàre. Ugbo umawa ule ku emoju ya jeku. Omi umawa ule ja emoju ya jeja. Ijesu mawa ule mi emoju ya
Dori mi owe, awe mi, owe ule mi o awe mi, owe ule mi o jare. Ugbo umawa ule kure moju ya jeku, omi umawa ule ja moju ya jeja, Ijesu mawa ule mi moju ya, dori mi owe. Gbogbo ayin ọmọ Èkìtì. Àwọn ọmọ yín náà rèé Glorious Twins lágbà lálejò tẹ́bá àyín tẹ́ mọ̀ wọ́n dáadáa wọ́n ti jẹ́ òdú àti mọ̀ wọ́n bí ìgbà tá bá mọ̀ 1000 ẹ má jẹ́ ká kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ náà ẹ má jẹ́ ká bọ́lá Ọlọ́run múra ọmọ yìí ti lọ Ọlọ́run gbà fún wọn àwọn náà dẹ̀ fi ọ̀wọ̀ wọ́n fi ìbẹ̀rù wọ́n fi síṣẹ́ wọn torí àtijọ́ tèmi ti ń gbọ́ wọn mi gbọ́ wọn nídìí nǹkan bàjẹ́ rí pàápàá jùlọ mọ́ ṣe jẹ́ èwe tí wọ́n ń dàgbà bọ̀ ọwọ́ gbogbo wa ló wà wọ́n ní ojú mẹ́rin ló ń bímọ ìgbà ojú ló ń wò iye tán bá ṣe tó dáa ẹ̀gbóríyìn fún wọn iye tán bá ṣe tó kù díẹ̀ káàtó kì í ṣe èbúlẹ̀ máa fi ránṣẹ́ sí wọn ẹ fi ojú wọn síbẹ̀ pé eléyìí ẹ̀bá dẹ̀ tún wá ṣe báyìí ẹ̀bá dẹ̀ tún wá ṣe báyìí òun ló fi máa tún dáa fún wọn jù báyìí lọ ẹ̀yin ìbejì ẹ wá jẹ́ kí n wò ṣé irú nǹkan kan lẹ fẹ́ irú nǹkan kan ni ó máa ń wù yín torí mo mọ̀ pé ìwé báyìí sìn lọ́ọ̀ ti dúró theatre art ti dúró nípa aṣọ wíwọ̀ ṣe máa ń disagree aṣọ ilé mi fẹ́ wọ̀ àbí ó pọn dandan pé ẹ gbọ́dọ̀ wọṣọ pọ̀ àbí kí làwọn kan gan tẹ máa ń jà sí gan náà torí wọ́n máa sọ pé bèjì ò ń jà kí ilẹ̀ gbàgbọ́ lórí aṣọ ẹ̀ǹtà àgbà láti jalè ẹ torí látòrí yẹ tí débi ẹ̀gbà ọrùn débi aṣọ bákan náà ló ṣe rí délẹ̀ kí lẹ wá jà sí. ṣe rí ibi àwọn ilé aṣọ yìí sábà jẹ́ sí. àfẹ́ kọ́kọ́ wọlé ọ̀tọ̀ ni tí mo ní pé ká wọ suit ó sọ pé òun ò fẹ́ wọ aṣọ tó máa stress òun o pé white bí àbáyà kan báyìí lòun fẹ́ wọ̀ mo ní pé rárá mi ìfẹ́ pé ìyẹn kan mo fẹ́ wọ̀ mẹ́mi ṣáà ẹ wò ẹ ṣáà lòun wọ aṣọ tó bá ti wù yẹn má stress mi ó ti sọ pé rárá o aṣọ ó là kó máa wọ aṣọ ìyá arúgbó. Yes na. So you are the more fashionable person. No. Èmi like aṣọ tó bá choke like. Ó like free tó bá clean tó ha. Èmi like free clothes but èmi like aṣọ tó bá wà mature tó smart. So ìgbà tá ṣá padà conclude ṣá àwa padà rí eléyìí èèyàn kan la kọ́kọ́ rí o mi mọ̀ pé aṣọ tiẹ̀ wà nínú wardrobe mi. Mo wá ní Kẹ́hìndé mo ti rí aṣọ tèèyàn kan o ìwọ náà lè wá kejì mo wá dúró wá sọ pé ó ti rẹ̀ òun èmi wá gbogbo ẹ̀. So bọ́yìn máa ń bọ́ iṣẹ́ lẹ̀ fún yín nìyẹn. Ó wá fi iṣẹ́ yẹn nìkan lẹ̀ fún mi. Ṣé ẹ̀yin méjèèjì ti ṣẹ̀rí tán na èèyàn kan torí ẹ̀yin méjèèjì? Òun náà tún ní lọ́ọ̀yà àṣẹ wọn wá lọ tíátà. Èmi ti sùn wọ́n wá sọ pé jẹnẹrétọ̀ wa bàjẹ́ wọ́n dàgbà wọn bóyá kó gbìjẹ àbí bóyá kí bolúwà sísítẹ̀ kó lọ gbé fẹ́ni tó máa torí ilé ẹni ọ̀jìnà sílé wa dàgbà wọn ní kó lọ gbé fún ẹni yẹn ṣàbí kò ní kàn án àkárí ilé mi wá so ó wá gbàgbé. But Ọlọ́run tó nífẹ̀ẹ́ mi èmi ti wá sùn. No èmi ò tí sùn òun ni dádì mi pè bó dádì mi gbọ́ ohùn mi ọ̀bọ̀ tó yẹ pé èmi kọ́ lọ sọ pé kí n gbé wọn àti àbúrò mi lọ́nà pé kọ́jọ gbé so ìdí yẹn tọ́lọ́ fi yọ èmi tèmi ò fi. Bá wọn kópa nínú ìyá yẹn. So bàtà ni mo adé wá gbàgbọ́ kíké generator tí mo ní kẹ́ gbé lọ gbé lọ wá ní òun ti láti bá ní ṣe bí Táíwò ìwọ wà ní ilé mọ́ mi máa ní rárá o Táíwò sí ibẹ̀ Táíwò kọ̀ lọ sọ pé kó lọ gbé generator yẹn. Ìwọ náà kọ títí èmi ló máa rí sọ ìjọ tí à ń dáná nínú ilé tó jẹ́ jóná ọ̀rọ̀ tí jẹ́ èmi tó lòdì ti yèmí ní pé èmi ti wá sùn. Ṣé mo jẹ́ kó jẹ́ yẹn jóná? Fẹ́mi ṣàdánwò àti Bólú bò mi ti wá sùn. Ṣé mo jẹ́ kó jẹ́ yẹn jóná question yẹn? Mi ṣàmọ̀ fún ìwọ ọlọ́ṣàyèmí mi ṣáà ti sùn wọn ò dẹ̀ nà mí lọ́jọ́ yẹn. So that stress me. Yeah, na. 1-1. Go, let's draw. Ó dà ṣé ẹ gbọ́ nínú ìtàn rí bóyá mọ́mì sọ fún yín rí àbí dádì pé ká tó bí yín o bóyá a gbọ́ wòlíì sọ àbí pásítọ̀ sọ pé irú àwọn ọmọ tẹ́ máa jẹ́rìí àwa gan ti ń retí yín àbí ó bá wọn náà lójijì ẹlòmíì lè máa retí ẹyọ kan kó rí mẹ́ta kí ló fẹ́ bọ́ lọ́hùn fà. Ṣé àwọn ti sọ fún yín rí pé méjì náà làwọn gbàdúrà méjì náà dẹ̀ làwọn rí àbí èèyàn kan sápamọ́ scan sọ pé èèyàn kan ló wà ń bẹ̀ báwo láàrin yẹn. Kọ́mọ́ pọ̀rọ̀ kọ́mọ́ jalè àwọn kì í ṣe ọmọ tó máa jókòó pé yẹ wá sọ history fún wa o ara àwọn máa ṣeré kiri ni so kò tiẹ̀ sí táà pé mọ́mí ẹ̀ sọ fún wa nípa bó ṣe bí wa àgbẹ̀rí torí àwọn kì í jókòó jà àwọn máa ṣeré kiri. Àwọn arìn kiri. Ẹ dẹ̀ fẹ́ béèrè. Kò sí pé àwọn béèrè àkìrántí.
bá ti jáde ní ìsìn báyìí wọ́n ní kálukú á ti ṣeré lọ máa ti wo fíìmù máa ti ṣeré ti ṣẹlẹ̀ sùn jí ṣeré tán àwọn kì í àròrí pé jẹ́ kàtí mọ́ history pé kí ló àròrí. bóyá lẹ́yìn ènìyàn máa rò báyìí. bóyá máa rò báyìí. tọ́ ẹ ti pín sí stage pẹ̀lú a lot of bigger artists ẹ má jẹ́ kí n sọ pé bigger artists torí ẹ̀yin náà ti big ká má bò lọ ọlọ́run mọ́ra báwo ló ṣe rí lára yín ẹ ti bá Mọ́mì Tọ́pẹ́ Àlàbí kọrin Aláyọ̀ melody singer ẹ ti lọ church program lóríṣiríṣi báwo ló máa ṣe kọ́kọ́ rí lára yín táwọn èèyàn bá ń gbé yín gẹ́gẹ́ pé glorious things ṣé ó máa ń dá yín padà sílé pé àwa náà rèé from humble beginning bá ṣe dàgbà làwa náà ti gbajúgbajà kí ni emotions tẹ máa ń ní. bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ó máa ń dá a padà sẹ́yìn pé máa ń tún kéde àtàwọn ṣe wọ́n ti gbà báyìí kìlì kan tí mo ní àwùjọ ni tí ọmọ tó bá ti wá dá wa padà síbẹ̀ ìgbà àti kejì àwọn àdúgbò lọ́wọ́ pé olùwò ṣe o àwọn ọmọ pé ṣe bí àwọn ọmọ rándù ọjọ́ ẹ̀kọ́ lélẹ̀ àwọn rándù ẹ̀kọ́ lélẹ̀ ẹ̀ ṣe àgọ́ kíní kan. táwọn èèyàn bá ń àtàbá jáde táwọn èèyàn bá pé glorious lọ́kùn ara mi ó máa ń ríra mi bíi normal person mi ò rò rí pé celebrity ni mi ò kí ní mentality yẹn because ọjọ́ tó bá fi lè rò pé celebrity ni mí máa fi lára mi pé celeb ni so táwọn èèyàn bá kí mi ó máa nǹkan máa wọ̀ pé àwọn èèyàn kò nífẹ̀ẹ́ wa mi ò kí ń rò pé celeb ni mo máa wọ̀ pé àánú Ọlọ́run ló kọ̀ polongo wa ọjọ́ tó bá fi lè rò pé celeb ni mí náà ọjọ́ máa fi lára mi so I don't want to think of it pé celeb máa ń wúra mi pé èèyàn the same thing ní gbogbo wa. Album mélòó lẹ ti ní èwo lẹ ń pò pọ̀ èwo ló ń bọ̀ lọ́nà èwo ló ti jáde. Album mi méjì so ìkọ́ ẹ̀ṣẹ̀ jáde ẹlẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ jáde ní October 15. tó dẹ̀ jẹ́ pé praise àbí ẹ̀yin lẹ kọ fúnra yín. Album launch praise wà ń bẹ orin àdúrà wà ń bẹ orin ọpẹ́ wà ń bẹ orin ìyìn láti fi yan Ọlọ́run wà ń bẹ so the title is Jubilant Praise ó ṣẹ̀ṣẹ̀ jáde ní Jubilant Praise and 6 tracks ló wà ń bẹ album tá a kọ́kọ́ ṣe lálákọ̀ọ́kọ́ Tógo bá dé mi so 6 tracks náà ló wà nínú yẹn. so Tógo bá dé àti Jubilant Praise Jubilant Praise ó bójú owó ta ló náwó ẹ̀ ṣé mọ́mí àti dáàdì ní papọ̀ àbí pẹ̀lú owó tẹ̀yin náà ti ń pa ọba yẹn yọnú ẹ̀ pé ẹ̀yin lẹ́ni Jubilant Praise o àti ògo tuntun ẹ̀fọ́wó tiyín náà kù. àwọn mọ́mí àti dáàdì in fact I go to stress so àmì àtẹ́lẹ̀ báyìí àmọ́ jókòó sí yàrá tó bá wo stress tí mi máa go through báyìí àwọn àti band member wá jókòó sí sitting room wọ́n jọ ń ṣe calculation mo gbọ́ 2 point kìíní million ṣé máa wọ́n tó yẹn ni èmi mọ́ àwọn akọ̀kọrin tiwa ni àwọn lọ́nàwó sọ àwọn pé ó máa ń pọ̀ tó báyẹn so ìmọ̀ tí kéde pé ọmọ Ọlọ́run fèrè síṣẹ́ wọn because mi ò mọ̀ pé ó máa lọ fà bẹ́ẹ̀ àwọn ọkọ̀ rẹ̀ bí 200k 500k fi hàn mi ò mọ̀ pé ó máa wọ million ṣe ti wá ṣe music video fún ìkọ̀kan náà àwọn orin yín. nítorí ìṣèjáde àti ṣe music video bá wọn music video ṣe àṣe ọmọọba ni mí a ṣe music video fún ọmọọba ni mí a ṣe fún Oyela má jẹ́ sógó dànù so the official video tó wà lórí YouTube. tó ó dà abala tí a dé yìí ni abala tí à ń pè ní fun fact ìyẹn Bọ́láńlé onísítórì wọn máa mú wá sí etí ìgbọ́ wa àti ojú ìran wa Bọ́láńlé a máa sọ̀rọ̀ ìtàn ìlú ìtàn oúnjẹ ìtàn bóyá àwọn ọba aládé wa nílẹ̀ káàárọ̀ òjíire ni o ẹ mọ̀ àwa tán pè ní àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àwa wo nìyẹn. àwọn Yorùbá àwọn àbí àwa ọmọ Yorùbá tọ ẹ jẹ́ kí n wá béèrè kan ọba tó wà ní ìlú Èkìtì bó ti ní tiyín. Ìpótì Èkìtì Ìpótì àlà ìlú bọ̀dá mi Yínká Ayéfẹ́lẹ́ kọ́ yẹn. bẹ́ẹ̀ni. ọba tó wà ní Èkìtì ní Adó kí ni orúkọ àkọlé ọba náà kí ló fi ń pè wọ́n. ìwé tó wà náà Kazeem. theatre àti lọ́ọ̀rẹ̀. mọ́mọ́. ẹ̀yin náà ni. kí n má parọ́ kí dẹ̀ má jalè 10 months láti dẹ́kìtì gbẹ̀yìn ẹ̀kọ́ tá a lè dẹ́kìtì àlọ́ mínísítà lè kìtì ní kó dẹ́ ṣe ipò tì lálọ́ so mi ò mọ̀. so ọba tó wà ládó. Ọ̀yọ́ ńkọ́. Aláàfin ni. Ìbàdàn ńkọ́. Olúbàdàn. Ìjẹ̀bú ńkọ́. Ọba Ìjẹ̀bú. Orúkọ Ìjẹ̀bú Rẹ́mọ. Sorry. Àrẹ̀mọ. No. Ọba Ìjẹ̀bú. Àrẹ̀mọ kọ́ kúrángà ni.
Ó dà ọba tó wà ní Ìjẹ̀bú là ń pè ní Àwùjalẹ̀. Ti ìlú Ìjẹ̀bú. Ọba tó wà ní Adó là ń pè ní Èwí. Èwí ti ìlú Adó. Tó bá yẹ pàkúrẹ́ la lọ Déjì ló wà ní ìlú Àkúrẹ́. Déjì. Òṣogbo ńkọ́ ṣe mọ̀. Ó dà dẹ́ ìbátẹ̀ wàá mọ̀ Òṣogbo yẹ kẹ́ mi lè ṣe bẹ́ẹ̀ kó lẹ́ ń gbé. Ogun State. Lẹ́ ń gbé. Níbo l'Ógùn State? Ọ̀tà. Inú gas line ní ọba wà lọ́tà kẹ̀. Ọlọ́ta ọ̀bọ̀tà àbí. Ọlọ́ta ọ̀bọ̀tà. Ṣé ọlọ́ta ni àbí ọlọ́ta? Ọlọ́ta of Ọ̀tà àbí ọlọ́ta of Ọ̀tà. Ṣebí mo gbà. Èmi lẹ́ ń bì. Torí pé mo ti fún yín láwọn ánsà tẹ́lẹ̀. Kẹ́ lè sọ pé nígbà tá a wo ètò Oyinmomo nǹkan báyìí ni mo mú jáde ń bẹ̀. Exactly. Glorious twins ṣì wà ń kalẹ̀ pẹ̀lú mi. Ẹ dẹ̀ yín sísí mi, ẹ jẹ́ ká wò. Nínú yín, ta ló stubborn jù? Ó ní aspect that is stubborn. Okay, ẹ jẹ́ ìwọ yẹ ẹ là. Kí ni aspect tí wọ́n máa fi sọ pé ìkejì ẹ ló stubborn? Kejì mi stubborn, ó lè kó máa frustrate èèyàn. Stubbornness ti ẹni. Frustration. Mo kọ́ tó ń pé Kenny stop, mi ò like ẹ̀, kò ní dáhùn. So èèyàn stubborn ni, àbí? Lóòótọ́ ni. So apá ibi tóun ti stubborn ni. Apá abo lẹ́yìn ti stubborn. Gbogbo ọ̀nà ló fi stubborn. 2-1 àbí 2-2. Ní àná. Okay. Káìdé yìí. Fúra lára mi ni mo ṣe ráìsì yẹn o. Ó wá kù díẹ̀, kejì mi dẹ̀ fẹ́ jẹ tán. Sorry. Ìkejì mi dẹ̀ fẹ́ jẹ ráìsì yẹn tán. Àti inú yàrá mo ti parọ́ pé tó bá jẹ oúnjẹ yẹn. Yíìmù náà tí kejì máa jẹ tán. Kejì mi tún wá stubborn, ó tún wá ṣẹ́kù kéńkélé fún mi. But ó try now, ó ṣàṣẹ́kù díẹ̀. Ó ṣàṣẹ́kù azí. Kéńkélé ló ṣẹ́kù fún mi o. Fẹ́yìn tẹ́ ẹ sè é. Fẹ́mi tí mo ṣe ráìsì. Tẹ́ ẹ ṣe wàhálà. Ó jẹ lẹ́ẹ̀mejì. Ó last kékeré tó wá kù, pàṣẹ fẹ́ wá jẹ lálẹ́, ó fẹ́ wá jẹ gbogbo ẹ̀tàn. Tí wọ́n sọ pé mo pariwo láti inú yàrá pé kò gbọdọ̀ jẹ ráìsì yẹn tán. Kò bá jẹ tán. Àwa fẹ̀yìn lẹ̀ so God. Okay, academics. A lè sọ pé bóyá èèyàn kan brilliant jẹ èèyàn kan lọ, àmọ́ kí làwọn subjects tẹ́yìn gan mọ̀ pé tó bá jí mi látòjú oorun báyìí mo fire down ni. Yorùbá. Lẹ́ẹ̀dẹ́ mọ́ lọ́tà. Gbogbo àwọn question yẹn tó lè ṣe ọlọ́tà àbí? Mo mọ̀ pé I'm not really into all those kingship stuff. Ẹ̀rọ lọ. But like tó bá jẹ́ pé like educational field. Yorùbá ó dá mi lójú tó jẹ́ pé tó bá fún mi ní exam by pé mi ka Yorùbá mo máa pass. Tí mi bá gba yẹn máa gba bí tu ó sure fún mi ni. And I'm still trying in literature, CRS. So I think those 3 subjects. Yeah, Kenny. Very good. Okay, literature. President General among the nation. Gbogbo fún wọn máa kọ story yẹn ni, especially Wandering Heights. So àwọn literature làwọn. Yes. Wọ́n lè kọ lẹ́yìn literature. Lẹ́yìn literature. Government. Díẹ̀ náà ni ní government. Me really, but government. But mathematics, go there. Tí n bá good nínú gan máa sọ, I don't like calculation from the start. Àmọ́ ẹ̀mọ́ yìí owó. Mi like máa ka owó gọ̀sẹ̀gbọ̀n. Tó lákòótán kó tó di pé mo yọ̀ǹda yín pátápátá. Ǹjẹ́ àwọn èèyàn ti ṣe nǹkan tó dùn yín jù àti pé kí lọ́n tún ṣe fún yín nídàkejì tó dùn mọ́ yín nínú jù kakọ̀ mọ́? Kẹ́ni dé tún ni. Okay, nǹkan tí wọ́n ṣe tó dùn wá jù. Ṣé ó ṣe nǹkan tó dùn wá jù ṣá? Aṣọ mi tí mo like gidi gan. Mi ní kó má wọṣọ. But that particular cloth, I love it so much. Ìkejì mi dẹ̀, ó dẹ̀ wọ́n pé ìkejì mi stubborn. Ó dẹ̀ wọṣọ ẹ̀, ó tún wọ́n sùn. Kò dẹ̀ bọ̀. Wọ́n dẹ̀ mọ̀ paṣọ yín ni. Ó dẹ̀ wọ́n pé mi ní pé kó má wọṣọ mi. But that particular cloth, I love it. Àwọn ò lẹ́yà ẹ̀ ni. Èmi tẹ̀ mọ́. Kò ní irú ẹ̀. Ẹyọ kan ni. Àwọn aṣọ kan wà tó yẹ pé ìgbà mi gọ̀sẹ̀ gan, máa sọ fún mom, please, I want this your clothes. Kí ló aṣọ mọ́ mi, I don't even know. So aṣọ ìmú like aṣọ yẹn, mo dẹ̀ ní Kẹ́hìndé má wọ aṣọ yẹn o. Ó dẹ̀ wọ.
Oh, ó tún wá rẹ́rìn, ó tún wá bẹ̀ mí. Ó bẹ̀ mí, ó tún rẹ́rìn. Ó gbà mí ò ṣe mí. Wonderful. Boy tó ṣe tó múnú mi dùn. Ìkejì má ṣe nǹkan tó máa múnú mi, but nǹkan tí mi lè gbàgbé láyé mi ní bẹ́ẹ̀ di wa ta ṣe last. I was so shocked because mo kàn jí ni ó kàn surprise me pẹ̀lú wristwatch, jewelry, earring, and I was so surprised because I wasn't expecting it at all. Oda, lọ́dọ̀ tí people might think it's a normal thing, but it means a lot to me. Oh, that's so sweet. Lọ́dọ̀ tí yín kí làwọn ṣe tó dùn yín jù àti nǹkan tó ṣe tó dùn mọ́ yín jù? Gbogbo nǹkan ló wá ṣe tó wá dé. Ó máa ń bully mi, but you know, as pé mo jẹ́ gbọ́n ẹ̀. Àsìpà Kẹ́hìndé. Kẹ́hìndé. So mi kì í mọ àbúrò mi mo kàn máa. Ẹ máa gbójú. But nǹkan tó ṣe tó dùn mọ́ mi nínú jù. Òun ti ojoojúmọ́ ló wá fẹ́ mi ní gift. Ojoojúmọ́ ló wá fún mi ní gift. Màmá kan ní Kẹ́ni mo fẹ́ lélẹ̀. Kẹ́ni mo fẹ́ lélẹ̀. Kẹ́ni mo fẹ́ lélẹ̀. But ibi tí mo ṣe wáyé, mi fún ní gift. Bọ́jọ́ tí bá jàjà fún ní gift. Gbogbo gift tó ti fún mi láti jọ jẹ́. Ó máa borí gbogbo gift yẹn. That's so nice. So, lákòótán, kí ni káwọn èèyàn máa retí lọ́wọ́ yín? Àmọ́ wípé album méjì ti wà ńlẹ̀. Lákòótán, kí ni ká máa retí? Ṣé collaborations ni, more albums, more single, àbí theatre art? Ṣé máa fà wọ́n wọnú theatre tán bá bẹ̀rẹ̀ sí ní pè yín náà? Dẹ̀nẹ̀ wá ṣẹ̀ wá kọrin fún wa. Ṣé mo pẹ́ kọrin látàárọ̀? Ṣé wọ́n kọrin? Wọn ò kọrin láti Ìbàdàn ti débi. Mo wonder pé why kọrin olórin dẹ̀ níyín? Wọ́n dẹ̀ máa kọrin kan tó lọ. Lágbára Ọlọ́run bá. Kò sí wàhálà. Ti theatre art yẹn, ó kàn máa frustrate mi, kò mọ bá ṣe ń act. Then what the thing is nǹkan tí mo expect kí àwọn èèyàn máa rí látọ̀dọ̀ wa ni wípé kọ́ ẹ máa expect ìmísí Ọlọ́run. A máa gbòòrò sí nínú iṣẹ́ tá à ń ṣe nínú iṣẹ́ orin yìí. Kọ́ dẹ̀ máa expect ìtúsílẹ̀ látara orin tọ́lọ́run bá jogún tó bá látara orin tọ́lọ́run bá fún wa. Lọ́dọ̀ tí yín náà ńkọ́? Ìkejì mi ṣe sọ. Kó máa expect more of àwọn orin tí Ọlọ́run bá ìmísí ẹ mọ̀ pé Ọlọ́run máa ń fi ìmísí sí ìwà ẹ̀rìn kẹ̀kẹ́ máa ń gbé wá ní ìjẹ́ níbi nídìí abọ́ láti gbà àbí nídìí káwá tó ń jẹ láti máa gbé wá. So kọ́ máa expect more orin látọ̀dọ̀ Glorious Twins. Tó mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá wọn lólùfẹ́ yín lóhùn. So orin wo ni a fẹ́ kọ jáde? Ṣé now that day is over ni àbí orin wo ni àkọjáde òjàre? Yíìmù wo lẹ fẹ́ fún wa ká fi parí ìsìn? Ẹ̀sìn Aládé Mímọ́. Àríkà kọ́ wọ́dì. Anyone? Aládé Mímọ́ kan, wọ́dì kan. Okay. Let us sing wọ́dì. Okay. If them ask me why I dey rejoice, I go tell them say na you dey always make my life glorious. Okay. If them ask me say who dey give me joy, I go tell them say na you dey always give me my happiness. Tó bá ń bi mí kí ló fún mi ní dùnnú yẹn, mo máa jẹ́ kó mọ̀ pé bàbá lókè ló mú dùnnú wá. Ó ti fi mí ṣe mọ́lẹ̀ tó ń tàn. Fọ́mọ aráyé rí o, màmá jẹ́ ọmọ aráyé kò rí mọ̀lẹ́ mi pa. Let's go. If not for Jesus, where I for don dey, where I for don be, where I for don be. Your love is so great, unconditional love. You are for me, Abba Father. Jesus, worthy is your name. Alágbàwí ẹ̀dá o, ọ̀mọ̀ràn tó mọyún ìgbín ní karahun. Wonderful. Ẹ má worry, tí má ti fẹ́ bí last born mi, ẹ̀yin máa pè kéèké wá kọrin. Lórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi, mo rí pé méjì làgbà lálejò. Nítorí ìdí èyí Yorùbá sọ wípé a lè fárí apá kan ká dápá kan sí. Òun ló dífá fún ẹ̀bùn kékeré ta ní ká gbé fún yín o. A fẹ́ jọ yín pọ̀ torí kó má bàa dàríyànjiyàn. Èmi lá fún lélẹ̀, tèmi lélẹ̀. Nílé justice don rí justice. So bóyá tí the law tó bá máa fà wá lọ sí court ká má bàa rí wàhálà ká má rẹ̀ ẹjọ́. Wọ́n ní ànírógun ẹjọ́ lọ́yà àṣàdẹ̀ jẹun. Wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ fún yín láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios o. Ẹ ṣé mama. Wọ́n ṣe o, thank you. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Tí wọ́n á tún máa pèsè fún yín. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Orin tó wá jẹ́ kẹ́ popular kẹ́ já gbangba yẹn. Ẹ gbé wa débẹ̀. Ṣé ká kọ́ bá ṣe aṣọ alábẹ́ igi lọ́jọ́ yẹn? Láíláí.
kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kògòdé tán kẹ́mi mi wá pín. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Take a call now. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kògòdé tán kẹ́mi mi wá pín. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kògòdé kẹ́mi pín láíláí kò ní ṣẹlẹ̀. Àtúbọ̀ máa rí yín bá ẹ dàgbà nínú ìmọ̀, nínú òye, nínú ọlá lágbára Ọlọ́run. Ànírú pé èèyàn kan lọ, èèyàn kan wà, Kẹ́hìndé ló lọ, Táíwò ló wà, Kẹ́hìndé ló lọ. Ànírírú ẹ̀. Iṣẹ́ yín á dẹ̀ tún máa gbèrú sí. Ìlànà tẹ́ ẹ ti wà yìí, ànírí nǹkan tó máa ṣiyẹ̀ yín lẹ́sẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ dúró tì yín. Àrídùnnú tẹ́ ẹ ti jẹ́ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà, ànírí yín banújẹ́, ànírí yín sọkún. Ẹ̀yin yẹn wá lórí ètò Oyinmomo, mo lérò wípé ẹ ti mọ bí tẹ́ ti lè máa pàdé àwọn glorious twins. Wọ́n wà káàkiri jákèjádò lórí gbogbo ẹ̀rọ ayélujára, Facebook ní Instagram ni wọ́n wà ń bẹ. Wọ́n ń bẹ lórí TikTok gan. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ fún wọn lẹ́bùn àbí tẹ́ fẹ́ pè wọ́n síṣẹ́, tẹ́ fẹ́ kàn wá kọrin fún yín, bóyá birthday, wedding, ibi òkú àgbà, àwọn òkú àgbà ni kò ṣòkù tán bá rò àtòrí wọn ò da ọ̀rẹ́ jẹ́njà yín o. Torí gbà mí tán bá ti rò òkú kalẹ̀ máa rò. Ẹ̀yin wọn lórí ètò Oyinmomo àníri jù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀. Ẹ tún pàdé wa níjọ́ mìíràn pẹ̀lú àkọ̀tun àlejò tí wọ́n máa ní swag, tí wọ́n máa ní steez, tí wọ́n máa ní composure, tẹ́bí tí máa wá jẹ́ 100. Very demure, àwọn ọmọ Gen Z. Very demure, very mindful. Very cutesy. Ẹ̀yin wa lórí ètò Oyinmomo, orúkọ tèmi Oyípadé Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Ká fi ìdùnnú àti ire pàdé níjọ́ mìíràn. Máa gbà wá ní ọ̀rọ̀ ìyànjú ni wípé àwa tá bá jẹ́ òbí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká kọ́ wọn nílànà ẹ̀sìn. Ẹ jẹ́ ká kọ́ wọn nílànà ìbọ̀wọ̀, nílànà àwa ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire, nínú pé ká bọ̀wọ̀ fágbà, nínú pé ká má ra gbàfin, nínú pé ká mọ bá ṣe lè ṣera wa tí a fi ní dẹni yẹpẹrẹ láwùjọ. Intele fílẹ̀ fáwọn ọmọ nìyẹn o. Lágbára Ọlọ́run, mo gbà ládùúrà fún wa wípé aṣọ èyí wa kò ní fàyà o. Ó dìgbà kan náà.